Tajudeen olówó kéré ó ta sánsán ìrìnàjò Ẹkùn tí ń pọ̀dọ̀ ẹlẹ́rù ti dé sórí afẹ́fẹ́ ẹja ìjọgbọ́ ìtàn balẹ̀ ìjòyè ẹ polówó ọjà kájílẹ̀ gbogbo àjẹ́ wàràwàrà ìtàn balẹ̀ ìtò ní ìtò ìtàn balẹ̀ lẹ́tọ̀ tó gorí afẹ́fẹ́. ẹ jẹ́ kí n lọ sí inú àká ìtàn àtúpalẹ̀ ìtàn kí n mú orúkọ àwọn tí wọ́n ti di ipò adájọ́ àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n ti dìímú sẹ́yìn ẹ jẹ́ kí n mú wá fún yín láti ọdún 1955 títí di ọdún 2024 tá a wà yìí. ohun abáṣe lò ní ọmọ fi. bó o náà ṣe bọ́ síbẹ̀ ọdún mélòó ni wọ́n lò ọmọ ìlú wo ni wọ́n ọmọ ìpínlẹ̀ wo ni wọ́n. ìtàn ni yóò dá ọ̀rọ̀ ìtàn. gẹ́gẹ́ bí àtúpalẹ̀ ìtàn bó ṣe fi yé wa àwọn ìjọba amúnisìn àkájọpọ̀ àwọn amúnisìn nígbà náà kó tó di pé a gba òmìnira lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ọmọ orílẹ̀‐èdè tí wọ́n mú wá sìn àwọn ọmọ ilẹ̀ bìrìtìkó òun ni wọ́n ń jẹ́ bíi adájọ́ àgbà nílẹ̀ yìí kó tó di pa gbòmìnira àwọn bíi 5 òun sì ni wọ́n ṣùgbọ́n ibẹ̀yẹ kọ́ là ń lọ. ṣé la ó sọ nípa rẹ ìwà tó bá wù la ó sọ nípa rẹ èyí tó bá ṣe. ẹ wá jẹ́ ká mú láti ọdún 1958 gan yẹn ó kù bí ọdún méjì tá a gbòmìnira lórílẹ̀‐èdè Nàìjíríà. Tajudeen olówó kéré. adájọ́ àgbà honourable justice adétòkunbọ̀ adémọ́lá àwọn ni wọ́n jẹ́ bíi adájọ́ àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn chief justice of Nigeria látọdún 1958 sí ọdún 1972 ọmọ ìlú Ẹ̀gbá ni bàbá adájọ́ àgbà adétòkunbọ̀ adémọ́lá láti ìpínlẹ̀ Ògùn. ìtàn balẹ̀ lè tó gorí afẹ́fẹ́ ìtàn balẹ̀ dé Ẹkùn ilé gbogbo kò sọ fún toko tónílé ta lẹ́jọ́ ẹja tó jọgbọ́ ìtàn àwọn tó ti fi tàn balẹ̀ káfíṣù tí wọ́n ayé wa nínú ìtàn tá ń kọ́. ọdún 1972 ó ní honourable justice Teslim Ọláwálé Elias ó ní wọ́n bọ́ sórí àga gẹ́gẹ́ bí adájọ́ àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n sì lò sáà títí di ọdún 1975 láti ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti wá. ó ti di tán àṣebọ̀mọ́ títorí ohun abáṣe lọ ní ọ̀rọ̀ ìtàn ni ó dáàbò bá dọ̀la. honourable justice Danley Atọ Alexander ó ní wọ́n gbapò gẹ́gẹ́ bí adájọ́ àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́dún 1975 wọ́n sì lò sáà títí di ọdún 1979. ìtàn balẹ̀ lè tó gorí afẹ́fẹ́ ìtàn balẹ̀ dé Ẹkùn ilé gbogbo kò sọ fún toko tónílé ta lẹ́jọ́. nígbà tó di ọdún 1979 honourable justice Àtàndá Fatai Williams àwọn náà bọ́ sórí àga yẹn gẹ́gẹ́ bí adájọ́ àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́dún 1979 wọ́n sì lò sáà títí di ọdún 1983 láti ìpínlẹ̀ Èkó Lagos State ni wọ́n ti wá. gbogbo ohun tá ń ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ ìtàn ni ó ohun àbá ń ṣe lónìí ìtàn ni ó dá o. ọ̀rọ̀ ìtàn. ọdún 1983 ó ní honourable justice George Sódẹ̀ǹdé Sówẹ̀mímọ́ ó ní wọ́n bọ́ sórí àga yẹn wọ́n sì lògbà títí di ọdún 1985 láti ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti wá. nílẹ̀ Yorùbá náà ní sẹ́ǹdé sẹ́ǹkà. ẹja gbáyé ṣe rere kálẹ̀ kọ̀tàn ire. lọ́dún 1985 ó ní honourable justice Ayọ̀ Gabriel ó ní wọ́n bọ́ sórí àga gẹ́gẹ́ bí adájọ́ àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà ọdún 1985 wọ́n sì lò sáà títí di ọdún 1987 láti ìpínlẹ̀ Èkó nílùú Ìkòròdú. gbogbo ohun tá ń ṣe lónìí ọ̀rọ̀ ìtàn ni ó ohun
la máa ṣe lónìí o ìtàn ni ó dá o. nígbà tó di ọdún 1987 honourable justice Mohammed Bello láti ìpínlẹ̀ Katsina àwọn náà bọ́ sórí àga yẹn gẹ́gẹ́ bí adájọ́ àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́dún 1987 wọ́n sì lò sáà títí di ọdún 1995. ayé wa nínú ìtàn tá a kọ. honourable justice Muhammadu Lawal West àwọn ni adájọ́ àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà ẹlẹ́ẹ̀kẹsàn-án látọdún 1958 wọ́n sì bọ́ sórí àga lọ́dún 1995 wọ́n sì lò sáà títí di ọdún 2006 láti ìpínlẹ̀ Kaduna òní wọ́n ti wá. ó ti dé sórí afẹ́fẹ́ ẹja ìjọ̀gbọ́ ìtàn balẹ̀ ìtàn yóò ẹ polówó ọjà kájílẹ̀ gbogbo àjẹ́ wàràwàrà ìtàn balẹ̀ ìtàn ní ìtàn. honourable justice Salisu Modibo Afabegore àwọn ni adájọ́ àgbà orílẹ̀‐èdè Nàìjíríà ẹlẹ́ẹ̀kẹwàá nínú àkọsílẹ̀ nínú àtúpalẹ̀ ìtàn gẹ́gẹ́ bí ó ṣe fi yé wa ọdún 2006 ni wọ́n bọ́ síbẹ̀ wọ́n sì lò sáà láàrin ọdún kan torí pé ọdún 2007 òní bàbá kúrò lórí àga yẹn láti ìlú Ìlọrin òní wọ́n ti wà nípínlẹ̀ Kwara. bó ṣeré ó bá ń bẹ̀ o ìwà ìkà tó wù sọ́mọ. adájọ́ àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà ẹlẹ́ẹ̀kọkànlá nínú ìtàn àwọn ni honourable justice Idris Kutigi láti ọdún 2007 títí di ọdún 2009 ní ìpínlẹ̀ Niger ní bàbá ti wá. ẹ bá gbáyé kẹsàyé rẹ. ẹ̀jẹ̀ àgbáyé ká ṣàyè rẹ o. ìtàn balẹ̀ lè. kò ṣeé má gbọ́ lẹ́tọ̀ yìí pàápàá jùlọ àwọn tó bá fẹ́ràn ìtàn tí wọ́n fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ sẹ́yìn bó ṣe wáyé àti bó ṣe ṣẹlẹ̀ tí wọ́n sì fẹ́ kọ́gbọ́n nínú ìtàn tí wọ́n fẹ́ kọ́gbọ́n nínú ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ kọjá kódà àwọn ọmọléèwé ń gbọ́ o àwọn oníṣẹ́ wọn ń gbọ́ àwọn akẹ́kọ̀ọ́ ń gbọ́ àwọn ọba láàfin wọn ń gbọ́ fìtàn balẹ̀ lẹ́tọ̀. ìtàn ni ọ̀rọ̀ ìtàn ọ̀rọ̀ ìtàn. adájọ́ àgbà ẹlẹ́ẹ̀kejìlá nínú ìtàn àwọn ni honourable justice Aloysius Iyoge láti ìpínlẹ̀ Benue wọ́n sì bọ́ sórí àlééfà lọ́dún 2009 wọ́n kúrò ńbẹ̀ lọ́dún 2011. honourable justice Dahiru Mustapha àwọn náà bá gbà á lọ́dún 2011 wọ́n sì kúrò ńbẹ̀ lọ́dún 2012 láti ìpínlẹ̀ Jigawa òun ló ti wá. ọ̀pọ̀ bá sún kan agbẹjọ́rò àbí adájọ́ àgbà ẹ má bínú adájọ́ àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà ẹlẹ́ẹ̀kẹrìnlá tó jẹ́ pé òun náà ni obìnrin àkọ́kọ́ tí yóò kọ́kọ́ dé orí ipò yẹn nínú ìtàn orílẹ̀‐èdè Nàìjíríà ta lẹni náà. ọ̀rọ̀ ìtàn ọ̀rọ̀ ìtàn gbogbo ọ̀dà ṣe lónìí ọ̀rọ̀ ìtàn níyọ òun la máa ṣe lónìí ìtàn níyọ dá o. honourable justice Aloma Mariam Mukhtar àwọn ni adájọ́ àgbà orílẹ̀‐èdè Nàìjíríà ẹlẹ́ẹ̀kẹrìnlá wọ́n sì bọ́ síbẹ̀ lọ́dún 2012 wọ́n lò sáà títí di ọdún 2014 láti ìpínlẹ̀ Adamawa ìtàn sì kọ́ ìtàn gbé kalẹ̀ wípé arábìnrin adájọ́ àgbà Aloma Mariam Mukhtar àwọn ni obìnrin àkọ́kọ́ tí yóò kọ́kọ́ dé ipò yẹn nínú ìtàn. ìwà tó bá wù la ó sọ nípa rẹ̀ èyí tó bá ṣe ló fi sọ̀rọ̀ rẹ̀. ọdún 2014 ó ní honourable justice Mahmood Mohammed ó ní wọ́n bọ́ sórí àga gẹ́gẹ́ bí adájọ́ àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀ẹ́dógún lọ́dún 2014 wọ́n sì lò sáà títí di ọdún 2016 láti ìpínlẹ̀ Taraba ó ní wọ́n ti wá. ẹ polówó ọjà kájílẹ̀ gbogbo àjẹ́ wàràwàrà. honourable justice Nkanu Water Onage
òun ló gba ìṣàkóso láti ọdún 2016 títí di ọdún 2019 láti ìpínlẹ̀ Cross River gẹ́gẹ́ bí adájọ́ àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. ayé wa nínú ìtàn tá ń kọ. Honourable Justice Ibrahim Mahmood Tanko àwọn náà bọ́ síbẹ̀ lọ́dún 2019 wọ́n sì lò sáà títí di ọdún 2012 láti ìpínlẹ̀ Bauchi náà ti wá o. ìwà ìkà tó wù sọ́mọ làkejì rẹ̀ ó ti di tán ó ti di tán. ọ̀pọ̀n bá sún kan Honourable Justice Olúkáyọ̀dé Ariwọlá lọ́dún 2022 wọ́n sì lò sáà títí di ọdún 2024 níta gbọ́ ni wípé ọjọ́ orí ń ló gbé bàbá tí wọ́n fi fẹ̀yìntì. ẹ bá gbáyé. ọmọ ìlú Ìṣẹ́yìn nípínlẹ̀ Ọ̀yọ́ ó ní Honourable Justice Olúkáyọ̀dé Ariwọlá. lórí afẹ́fẹ́ ìtàn balẹ̀ dé Ẹkùn ilé gbogbo kò sọ fún tó. nígbà tí bàbá rìtáyà tán fẹ̀yìntì ó ní màmá Kudirat adájọ́ àgbà Kudirat Kékeré Ẹkùn ó ní wọ́n bá bọ́ síbẹ̀ o gẹ́gẹ́ bí adájọ́ àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà tí ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n sì búra fún wọn ní ọjọ́ kejìlélógún oṣù kẹjọ ọdún tá a wà yìí gẹ́gẹ́ bí adájọ́ àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà ẹlẹ́ẹ̀kọkàndínlógún nínú àkọsílẹ̀ ìtàn bó ṣe fi yé wa. ọ̀rọ̀ ìtàn nìyẹn òun la máa ń ṣẹlẹ̀. èyí wá ń túmọ̀ sí pé màmá Kudirat Kékeré Ẹkùn àwọn náà ni obìnrin tí yóò bọ́ sórí ìtẹ́ sórí àga àṣàkóso gẹ́gẹ́ bí agbẹjọ́rò àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà. wọ́n máa fi kọ̀ọ̀tàn ní òun a máa ṣe lónìí ọ̀rọ̀ ìtàn nìyẹn. sẹ́ẹ̀rì wípé ìtàn ní tán o ìtàn là ń kọ ẹ̀jẹ̀ àgbáyé kásàyé rẹ̀. bóyá yìí náà kàn tiẹ̀ wàá fẹ́ polówó ọjà tàbí ẹ fẹ́ ṣèkéde lórí ètò fìtànbalẹ̀ ẹ pè mí ẹ bá mi sọ̀rọ̀ kájọ sọ̀rọ̀ papọ̀ ẹ sì rí i pé yóò dùn yóò ta sánsán dáadáa. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí bá mi sọ̀rọ̀ òun náà ni 07063291779. àlejò ẹja tó jọ gbọ́. 07063291779 náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi.